Precious Kid +1 to the 6th of April, Muhammed Ajibola Akurede. Long life and prosperity. Ǹlẹ́ òdòdó ẹ̀yẹ àrídùnnú òbí Muhammed Akurede ó ti lé ọdún sí lónìí ó ọdún ayọ̀ ọdún dùn ló mọ̀ ṣe ò láṣẹ Èdùà. Ìyá ẹ̀ ló ké sí mi lónìí ó ọ̀la ìkọ̀mọdé kọ̀gbà ó ń pè èso òun ìdùnnú òun ọjọ́ ọ̀la ó ti lé ọdún sí lónìí ó wá ń pè mọ̀ wí fún ọ pé ò ní ṣọ́kú mọ́ òun lọ́wọ́ ò wá dàgbà tó lórúkọ ò láṣẹ Èdùà. Muhammed Akurede ó Offa nílé ó Offa nílé ọ̀ bàbá tó bí ọlọ́mọ. Ǹlẹ́ ọmọ ọlọ́fà mọ̀jọ̀ yẹ̀rọ ọ̀kí ọmọ abíṣujú ọ̀pọ̀ ẹ̀yin lọ́mọ ìjàkọ́ ìjàkùn èyí tí wọ́n jà lọ́fà yín lálọ́ mi lọ́jọ́ sí èyí tó ṣojú ebè lọ́fà bẹ́ẹ̀ lọ ṣojú kò nínú oko. Ǹlẹ́ ọmọ gúnugún tí mo rí tí mo dáṣà kéré àkàlà tí mo rí tí mo dáṣà tẹ̀m̀bẹ̀lẹ̀kú lálọ́ mi orí mo dáṣà là lọ́bẹ̀ ìyẹ̀rọ ọ̀kí mo rí mo dáṣà là ń lápá ẹ dákọ̀ ẹ là mí ò bẹ bá ń là mí ẹ má jẹ́ ká bẹ ó dilẹ̀ lápá mi ò ọ̀kẹ́ ọlọ́fà ló lọ́fà lálọ́ mi ọlọ́mọ ló lọ́mọ. Ògo ọjọ́ ọ̀la o àrídùnnú òbí Muhammed Ajibola Akurede ó ti lé ọdún sí lónìí ó ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ṣe ò lókè pẹ̀ wàá dàgbà nínú ọgbọ́n ò wàá dàgbà nínú ìmọ̀ bẹ́ẹ̀ ni wàá dàgbà nínú òye o àrídùnnú ló jẹ́ fún òbí o kó má dàrí bó ẹkún ò láṣẹ Èdùà wàsíkò tó wá ṣọjọ́ òbí rẹ yìí á sàn òbí rẹ sówó á sàn òun sí rẹ ò lágbára Olódùmarè gúnugún ìkúléwé ò bẹ́ẹ̀ làkàlàmàgbé pọdún jẹ wàá dàgbà wàá dògbò àwọn òbí rẹ ò ní mọ sáré rẹ ò láṣẹ Èdùà.